ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. Kí gbogbo ojú tó ń wà kárí ayé nílòkó lẹ́yìn àbí gbogbo ibi tí atẹ́gùn ojú tó lè fẹ́ dé tẹ́ bá wà láàárọ̀ wá kí n pé ẹ káàárọ̀ tẹ́ bá wà lọ́sàn-án kí n pé ẹ káàsán tó bá jáde lẹ̀ wá kí n pé ẹ káalẹ́. ẹ rí i pé ní ẹnu ọjọ́ mẹ́ta nǹkan kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá ní ìlú Iléṣà. Àkọ́kọ́ pàdánù ọba wa ọba Aromọláràn àwọn tí wọ́n pé ìgbà wo ni Iléṣà ní ọba míì ìgbàdo ìjìlá rí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ̀tọ̀ Adémọ́lá Adélékè wọ́n gbé ọ̀pá àṣẹ fún ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ náà nígbà kan ìyẹn ọba Adésùyè Astrop. Ọ̀rẹ́ náà ló fa gbọ́mísẹ́mi ò tó láàrin àwọn ọmọ òye nítorí pé àwọn ọmọ òye sọ pé àwọn ọmọ òye kan sọ wípé kò ń ṣẹni tí àpèrè náà tọ́ sí òun náà ni gómìnà gbé ọ̀pá àṣẹ fún. Òun náà ló fà á tá a fi wà lọ́dọ̀ bàbá wa tí ẹ̀ ń wò yìí wọ́n á dárúkọ fún wa wọ́n á dẹ̀ sọ bí wọ́n ti jẹ́ sí ọmọ òye tí àwọn ń sojú fún. Bàbá sálàfà làbá ń sà. Àlàáfíà ni ẹ ṣé púpọ̀ inú wa dùn láti rí yín ẹ ṣé gan ni ẹ kú iṣẹ́ ìlú o ààyè gbogbo wa kalẹ̀ o ṣé sà. Orúkọ yín lẹ́kùnrin rẹ̀ sà. Orúkọ mi ni Ọládélé Emmanuel èmi jẹ́ agbẹnusọ fún ọmọọba Adédìran Olúbùnmi Òbẹ́ńbé tí wọ́n wá láti ìdílé ọba Ọ̀fọ̀kútù ní abẹ́ Bíláró. Bàbá gẹ́gẹ́ bí mo sọ ṣáájú pé ọ̀rọ̀ ọwá tuntun ó ti fa àríyànjiyàn ó ti fa wuyewuye àti pé ẹ ti wà nílé ẹjọ́ gan lórí ọ̀rọ̀ yìí látàrí pé àpèrè yẹn ẹni tí gómìnà gbé fún àwọn ọmọ òye kan wọ́n fọwọ́ sí wọ́n fi gbára sí pàápàá wọ́n ní pé ẹni náà kọ́ ni ipò náà tọ́ sí. Báwo ló ń ṣẹlẹ̀ sà? Ẹ ṣé gan ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a máa rí yín bá. Ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti kọ́kọ́ ṣe ní atótónu níbi ìtafẹ́ bẹ̀rẹ̀ ètò yìí wípé gbà tí ọba ọwọ́ àdìmúlà Aromọláràn tí wọ́n gbéṣẹ̀ ní ọdún 2024 ó wá ṣẹlẹ̀ wípé wọ́n wá ní gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ sí láti jẹ ọba tuntun nílùú Iléṣà kí gbogbo wọn kí wọ́n ìdí ọba láti jẹ ọba àwọn ọmọ òye nídìílé tó kàn ìdílé tó dẹ̀ kàn náà ni ìdílé Bíláró Olúodò ló kàn. Ìgbà tí wọ́n ní kí ìdílé tí ọba kàn tí ń ṣe ìdílé Bíláró Olúodò ní ìlú Iléṣà wípé kí wọ́n mú àwọn ọmọ òye wá so ìdílé mẹ́rin ló dẹ̀ ń jẹ oyè ní ìdílé Bíláró tí à ń sọ nílùú Iléṣà. Ìdílé àkọ́kọ́ Ọ̀fọ̀kútù Ajímọ́kọ̀ àwọn Ajímọ́kọ̀ yẹn ni àwọn Astrop lẹ́yìn yẹn ló kan ìdílé ọmọ òye Fájẹ́mísìn lẹ́yìn yẹn náà ni Arímọ̀rọ̀ bí òjù bí ni o kò jẹ́ bí mo ṣe tó yẹn ni o gbogbo wọn bákan náà gbogbo àwọn ẹbí tó ń joyè ọwá ní Bíláró wọ́n dẹ̀ ní kí wọ́n mú ọmọ òye wá so ìkíní èkejì wọ́n pa kìtì mọ́ra wọ́n dẹ̀ fi àwọn ọmọ òye lẹ̀ ṣùgbọ́n ìgbà tó wá dé àárín kan àwọn Ọ̀fọ̀kútù àwa Ọ̀fọ̀kútù tó yẹ pé mò ń ṣojú
ọmọọba Adédìran Olúbùnmi ìdílé Òbẹ́bí Ọ̀fọ̀kútù Ọ̀fọ̀kútù lẹ́yìn sojú fún. ìṣàṣojú fún pàápàá jùlọ ọmọọba Adédìran Olúbùnmi Òbẹ́bí Ọ̀fọ̀kútù òun ni mò ń ṣe aṣojú wọn mi ò ṣaṣojú fún gbogbo ìdílé Ọ̀fọ̀kútù. Ìdílé Ọ̀fọ̀kútù ní alága ó dẹ̀ tún ní agbẹnusọ wọn, ṣùgbọ́n èmi ọmọọba Adédìran Olúbùnmi Òbẹ́bí Ọ̀fọ̀kútù ni mò ń ṣaṣojú wọn. So ìgbà tí wọ́n dàdí tán ní kán wá forúkọlẹ̀, wọ́n forúkọlẹ̀ pé kán kọ lẹ́tà yìí tó bá nífẹ̀ẹ́ sí i. Ìgbà tí wọ́n dẹ̀ kọ lẹ́tà tí wọ́n ṣe pé wọ́n ní kán wá gba fọ́ọ̀mù, wọ́n dẹ̀ gba fọ́ọ̀mù tán gbà ní mílíọ̀nù lọ́nà 10 ní fọ́ọ̀mù tí wọ́n ní kí wọ́n gbà. So Ọlọ́run ṣáà ṣe ọmọọba tèmi ṣojú fún Adédìran Olúbùnmi Òbẹ́bí Ọ̀fọ̀kútù àwa náà gba fọ́ọ̀mù. So ká tó gba fọ́ọ̀mù yẹn la ti ń rí wípé ohùn lóhùn Jákọ́bù ọwọ́ lọ́wọ́ Ísọ̀, wípé kinní kan wà tó ń dún lábẹ́ eégún. Bí gbogbo wọ́n ṣe ń ṣe kùrùkẹrẹ láti jọba yẹn, a rí i wípé àwọn ọwọ́ kan ń wá tí kò yẹ kó wá láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Torí kò yẹ kí àwọn afọbajẹ gangan ló ní iṣẹ́ yìí láti ṣe. Ṣùgbà tí àwọn afọbajẹ dẹ̀ foríkorí, wọ́n bá iṣẹ́ yẹn lọ. Ó jẹ́ àárín kan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n já kínní yẹn gbà lọ́wọ́ wọn. Ó kàn di ọjọ́ kan ni, it was December, if I'm not mistaken, December 27, 2024 ni lẹ́yìn tó ti gba fọ́ọ̀mù, wọ́n ti sọ̀mìtì fọ́ọ̀mù wípé láti sọ pé àwọn fẹ́ díje fún ọba. Ṣùgbọ́n gbà tá a ti ń rí wípé kinní yẹn ò lọ bó ṣe yẹ kó lọ, wọ́n ti já kinní yẹn gbà mọ́ àwọn afọbajẹ lọ́wọ́. Ìdílé Ọ̀fọ̀kútù wá lọ sí ilé ẹjọ́ láti lọ pe ẹjọ́ wípé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti jágbà mọ́ àwọn afọbajẹ lọ́wọ́, páwọn afọbajẹ ò fẹ́ ní ẹnu ń bẹ̀. So ní December 12, 2024 ìdílé Ọ̀fọ̀kútù wá gba ilé ẹjọ́ lọ, ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun tán fi Iléṣà ṣe ibùjókòó. Wọ́n gba ilé ẹjọ́ lọ wípé kí ilé ẹjọ́ fún wọn kán pa láṣẹ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo àwọn tó bá rọ̀ mọ́ à ń joyè, wípé kán sì sinmi ẹ̀dọ̀nà nípa pé à ń fi ọba jẹ ní Iléṣà. Torí wípé gbogbo kinní yẹn ti hàn pé ìjọba ti gbé ẹnìkan lórí, ìyẹn ni tó wà ń bẹ̀ tán fi síbẹ̀ nísìn. Ilé ẹjọ́ yẹn dẹ̀ fún ìdílé ọba Ọ̀fọ̀kútù, wọ́n fún wọn láṣẹ wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n tẹ̀ dúná, kán má bá ètò kankan lọ nípa à ń fi èèyàn jọba. So bó ṣe rí nìyẹn. Kinní yẹn dẹ̀ wà bẹ́ẹ̀ láti December 12, 2024. Ìgbà tó máa wá di December 27 ọjọ́ Jímọ̀ 2024 la gbọ́ wípé láti ìjọba ìbílẹ̀ Iléṣà pé wọ́n ránṣẹ́ pé gbogbo àwọn afọbajẹ 5, àwọn afọbajẹ 5 yẹn, àwọn yẹn tí ìjọba náà ń ṣe, wọ́n dẹ̀ ti ń ṣe ti ẹni tán fi síbẹ̀ ń sìn kó máa ṣe adelé, títí ẹ̀ náà ń ṣe. Torí pé ẹ mọ̀ wípé tó bá kọwọ́ kan àdán á fi rọ́gi kó tó ṣe bí òwe. A ṣáà rí pé àwọn 5 yẹn níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ránṣẹ́ pé láti ọ̀dọ̀ Iléṣà local government. Ìgbà táwọn yẹn lọ bẹ̀ ní December 27, it was a Friday, December 27. Ìgbà tán máa débẹ̀ ni wọ́n sọ fún wọn pé ìjọba ní kán wá dìbò pé láti àṣẹ látọ̀dọ̀ ọ́fíìsì gómìnà Ọ̀ṣun, pé wọ́n ní kán wá dìbò fún ọba Iléṣà. Nínú àwọn afọbajẹ yẹn, afọbajẹ 13 ló máa ń fọbajẹ ní ìlú Iléṣà. 5 ni ìjọba pè wípé kí wọ́n wá. Nǹkan tó dẹ̀ kọ́kọ́ sọ ni wọ́n fẹ́ ṣe meeting, wọ́n fẹ́ ṣèpàdé. Ìgbà tán débẹ̀ náà yí mọ́ wọn lọ́wọ́. So àwọn 7 ìjọba ní àwọn
yí wọn dànù wípé wọn lẹ́tọ̀ọ́ láti dìbò nípa ọba Iléṣà. So àwọn méje yẹn wọ́n fún wọn láyè, àwọn 5 tó jẹ́ tìjọba ni wọ́n wá fún láyè náà ní kán dìbò. Àmọ́ bó ṣe lọ torí wọn jẹ́ kẹ́nìkankan wọlé. A wà níta lọ́jọ́ yẹn lọ́hùn tó rán pé gbogbo àwọn ọmọ ọba náà, àwọn ọmọ oyè, ṣùgbọ́n àwọn 5 yẹn náà jẹ́ kán wọlé. Ìgbà tán máa ṣe tán ni arábìnrin kan jáde, olóhùn ni aṣojú ìjọba ìbílẹ̀ Iléṣà yẹn. Láàárọ̀ yìí ló sọ pé àárọ̀ yìí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi orúkọ àwọn afọbajẹ tán máa dìbò fún ọba tuntun pé àwọn 5 yẹn, pé àwọn 5 yẹn ni wọ́n dìbò, báwọn 5 wọ́n dẹ̀ dìbò fún Adéṣuyì Clement Astrop Lọ́jà. Adéṣuyì Clement Astrop, báwọn 5 yẹn náà dìbò fún pé so àwọn 5 pé ẹni yẹn ni wọ́n dìbò fún pé ẹni yẹn náà ni wọ́n máa lò fún. Nǹkan táwa wá ń sọ láti ilẹ̀ ni wípé báwo lèèyàn ṣe máa jẹ́ afọbajẹ 13 wà, àwọn 5 lẹ fún láyè, wọ́n ní ẹ̀pá àwọn 2 mẹ́jọ tó kù pé wọ́n tẹ̀wọ̀n tó láti dìbò. Báwo náà ṣe tẹ̀wọ̀n tó, ẹjọ́ yẹn ṣáà wà nílé ẹjọ́, so kò jẹ́ bó ti jẹ́. Ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ látẹnu bàbá wa yìí. Ibi tọ́rọ̀ wá dé báyìí, kí ni ẹjọ́ ti wà ní ẹjọ́ báyìí? Ẹjọ́ tó wà ní ẹjọ́ ń sìn, irú ẹjọ́ wo ló wà ní ẹjọ́? Ẹ ṣé. Kí tó tẹ̀síwájú, mo tún fẹ́ yànnàná àwọn kankan. Nígbà tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jọba Iléṣà yìí, gẹ́gẹ́ bí ìtàn táwa dé bá, ní 1846 sí 1847 ni Ọwá Ọ̀fọ̀kùtù àkọ́kọ́ kọ́kọ́ jẹ. Bàbá jẹ láti 1846 títí di 1858 kí bàbá tó gbéṣẹ́ láyé. Wọ́n wá wò ó pé taná máa fi jọba, taná yàn ní wọ́n fi jọba, náà wá pe ìdílé Astrop wípé torí gudugudu méje àwọn kan tó ń ṣe, wọ́n bá ìgbà tí Ìjẹ̀ṣà àti Èkìtì parapọ̀ tí wọ́n ń jagun, tó ń bá Ìbàdàn jagun. So ìgbà tí jẹ́ Èkìtì àti Ìjẹ̀ṣà tán parapọ̀ láti bá Ìbàdàn jagun, so àwọn Astrop yìí ló wá ran ìlú Ìjẹ̀ṣà lọ́wọ́ pé òkè o, wọ́n lọ gba nǹkan ìjà ogun látọ̀dọ̀ òyìnbó tó jẹ́ ọ̀gá wọn. Orúkọ àwọn òyìnbó yẹn náà ni wọ́n jẹ́ Astrop, torí kò sí nǹkan tó ń jẹ́ Astrop nílẹ̀ Yorùbá. So náà wá wò ó pé ìgbà tí ó di 1896 tọ́ba tó wà ń bẹ̀ gbéṣẹ̀, táwọn tó wà fọba fẹ́ bọba míì jẹ, ló wá kan ìdílé Bíláró. Àwọn á ní ẹni tó jẹ gbẹ̀yìn ní ìdílé Bíláró Ọ̀fọ̀kùtù ni. Ìgbà tí wọ́n tiẹ̀ wá ìdílé ọba tí wọ́n bìlọ́ǹgì sí tán ní wọ́n fẹ́ fi ṣe wọ́n ní oore, pé oore tí wọ́n ṣe ìlú Ìjẹ̀ṣà, pé kí Ìjẹ̀ṣà náà more, kí gbogbo àwọn Ìjẹ̀ṣà kí wọ́n fi wọ́n jẹ ọba. Wọ́n wá wá ìdílé ọba tán ti wá, wọ́n rí ìdílé ọba kankan tán ti wá. A ní ìdílé Bíláró, a ní ìdílé Bílágbáró, a ní ìdílé Bílárèrè. Àwọn bíi ìdílé 4 ní gbogbo ìlú Ìjẹ̀ṣà ló máa ń jọba. Wọ́n rí ibi tán máa fi wọ́n sí, náà wá bá ìdílé Bíláró Olúodò pé kí wọ́n gbà wọ́n láàyè kí wọ́n jọba. So 1896 wọ́n dẹ̀ kọ́kọ́ fi Astrop Ajímọ́kọ àkọ́kọ́ náà fi wọ́n jọba nílùú Iléṣà. Mo fẹ́ kẹ́ máa bá mi dé o, torí wọ́n ní jẹ́ kí n jẹ láyò fi dùn, ṣó ti yé. Wọ́n ní ọ̀rẹ́ ò dùn bí ọ̀rẹ́ kan ò bá ní, ṣó ti yé. So ìgbà tí yẹn jọba, ìgbà tó tún máa di 1946 thereabout, ó tó kan ìdílé Bíláró. Ẹ má gbàgbé 1896 ni mo sọ wípé ọba yẹn tó sún kan ìdílé Bíláró lẹ́yìn ìgbà tí Ọwá Ọ̀fọ̀kùtù àkọ́kọ́ jẹ ní 1846 títí di 1858. Ìgbà tó máa di 1896 ó tún wá kan ìdílé Bíláró. Wọ́n fi wá mú àwọn aṣọ pé kán fi ṣe wọ́n ní oore tán ṣe fún Ìjẹ̀ṣà pé káwọn náà dá padà. Wọ́n fi wá fi wọ́n jọba. Náà ò rí ìdílé ọba tán máa fi wọ́n sí, náà há wọn mọ́ ìdílé Bíláró. Ìgbà tí wọ́n ṣàjọba yẹn ní 1896, ìgbà tó wá di 1947
ìdílé ọba tún kan ìdílé Bíláró Olúodò yìí, wọ́n tún wá wò pé àwọn Asrop náà fi jẹ́ tó ti yé, ó ti kàn wọ́n lẹ́ra, ó ti di ẹ̀ẹ̀mejì. léra wọn. Ọ̀fọ́kùtù ló dẹ̀ yẹ kí wọ́n jẹ, kò ń ṣe wípé àwọn ló kàn, kò ń ṣe pé àwọn nìkan ni wọ́n jàgbà ní o, àwọn jàgbà ní o, torí wípé owó náà fi ṣe. ní tó ṣẹlẹ̀ nígbà ló fẹ́ ṣẹlẹ̀, òun náà ló fẹ́ ṣẹlẹ̀ lásìkò. òun náà ó ti ṣẹlẹ̀. So ẹni tó tẹ bá fàyè gbà mí tẹ bá ti fàyè gbà yàn jù, onísọ̀ máa lé onísọ̀ kúrò ní ìdí ìsọ̀ ẹ̀ ni. So èèyàn gbọ́dọ̀ mọ bó ṣe máa fàyè gbà yàn. Ẹ mọ àwọn bàbá wa yé àti akàn wò pé kò sí kankan, ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kan lọ, ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ kan lọ. Wọ́n fi lọ ní ẹlẹ́ẹ̀kejì. Ọ̀fọ́kùtù dẹ̀ ti jẹ ní àkọ́kọ́ ní bí mo ṣe sọ 1846 to 1858. So gbàdọ́dún wá jẹ lẹ́ẹ̀kẹta yìí ní 2024 tó tún kan ìdílé Bíláró yìí gangan, ẹ tó wá jọ gbìmọ̀ pọ̀, nǹkan kan ti lọ lábẹ́lẹ̀, lẹ wá ní ẹni yìí gangan lẹ tún fẹ́ fi ṣe. Ohun tí chieftaincy kìíní dẹ̀ sọ ni wípé orí òjòrí ni ọba jíjẹ, tó bá kan ìdílé yìí lọ́dún yìí, tó bá dọdún tó ń bọ̀ ìdílé mi ló máa kàn, tó bá dọdún tó ń bọ̀ ìdílé kẹta ló máa kàn. Gbọ́gbà tó wá di eléyìí, ẹ wá ń fi èèyàn kan ìdílé kan ní àárín ìdílé tá a ní èèyàn mẹ́rin, ìdílé mẹ́rin. Ọ̀fọ́kùtù, a ní Ajímọ̀kọ̀, a tún ní Arímọ̀rọ̀, a dẹ̀ tún ní Fájẹ́mísìn. ṣó ti yé ní gbogbo ẹ̀, Fájẹ́mísìn ní gbogbo ẹ̀, ẹ wá pa àwọn yẹn tì. Òun gangan ló wà fàdà ìrẹ́jẹ lélẹ́yìí. tó bá gbá ojú kan pa, tó gba lẹ́lẹ́kejì, tó gba lẹ́lẹ́kẹta, tójú yẹn ò bá fọ́, yóò mọ wò bàìbàì ni, gẹ́gẹ́ bí àwọn àgbà ti sọ. Òun ló wá mú kí ìdílé Ọ̀fọ̀ máa tẹ̀síwájú. Àwọn lọ́ọ̀yà wa dẹ̀ béèrè pé ṣé ti gbàgbé ẹjọ́ kankan wípé ilé ẹjọ́ tó fún wa ní pé kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n dáwọ́ dúró, ṣé ẹ gbà wọ́n láwọn ò gba ìwé ẹjọ́ kankan láti ọ̀dọ̀ wọn. Ìgbà tí a ṣáà máa rí, ìgbà tí ó di January 2025 yìí, if I may remember vividly, it was January 10, that was Friday, January 10, 2025, ọdún tá a wà yìí, ni wọ́n wá mú ìwé ẹjọ́ míì wá, ni lọ́ọ̀yà wa gba ìwé ẹjọ́ yẹn wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lè máa bá ìgbésẹ̀ tán fẹ́ fi yan ọba ìlú Iléṣà lọ. Láwa ń wò pé ìgbà tán lọ́ọ̀yà wa máa wo, agbẹjọ́rò wa máa wo ìwé tán mú wá, wọ́n rí i pé wọ́n kọ December 13, ọjọ́ kejì, ọjọ́ táwa lọ gba ẹjọ́, tá gba ìdájọ́ wípé kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n dáwọ́ dúró níyan ẹni tó máa jẹ ọba. Ọjọ́ kejì déètì yẹn ló wà wọn bẹ́ẹ̀. Àwọn lọ́ọ̀yà wa àti ẹbí àtolórí ẹbí àti àwọn agbẹnusọ wọ́n wá wò pé báwo ló ṣe máa rí bẹ́ẹ̀, ni pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀, ni pé on the 12 December ẹ̀yin lọ ilé ẹjọ́ ní ọjọ́ kejì, ó ṣe wá jẹ́ pé January 10 Friday lẹ́sẹ̀ mú ìwé ẹjọ́ wá. Lọ́ọ̀yà wa wá tún sọ fún gbogbo ẹbí wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, nígbà tí wọ́n ti lọ gba ìdájọ́ yẹn ní on the 13, pé kí adájọ́ kó má yà yẹn, pé adájọ́ tó fà wá ní ẹjọ́, tó fún wa ní ẹjọ́ pé kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan dáwọ́ dúró, ẹ lè mọ̀ wípé adájọ́ yẹn náà gangan, mi ò fẹ́ dárúkọ adájọ́ yẹn kó má dàbí pé adájọ́ yẹn náà adájọ́ kan náà ló tún fún wọn ní ìgbẹ́jọ́ wípé ẹjọ́ tó ti fún àwa yẹn o kan dá dúró, pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn ìsọ̀ǹgbé ẹ̀ wọ́n lè máa tẹ̀síwájú. Lọ́ọ̀yà ti wá gbẹnu agbẹjọ́rò wa sọ fún wa wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, pé kí adájọ́ yẹn gangan kó tó lè fún wọn ní ìdájọ́, ó yẹ kó pe àwọn agbẹnusọ tiwa, àwọn lọ́ọ̀yà wa, agbẹjọ́rò wa, wípé báyìí àwọn méjèèjì wọn á dẹ̀ jọ sọ̀rọ̀ pẹ̀lú adájọ́. So tó bá yẹ pé ọjọ́ yẹn gangan tó wà lórí déètì tán mú yẹn December 13 tó wà lórí ìwé ìpẹ̀jọ́ yẹn,
ìdá ẹjọ́ yẹn dúró wípé ká lọ ọjọ́ yẹn gangan ni kí ló dé tí wọ́n ṣe ti mú wá ní ọjọ́ yẹn tó ṣe jẹ́ wípé January 10 2025 ni wọ́n mẹ́jọ wá. Ẹjọ́ yẹn ní àti wà nílé ẹjọ́ ìgbà táwa dẹ̀ gba ìdájọ́ adájọ́ yẹn sọ pé tó bá ti di ọjọ́ 14 oṣù kínní ní ọdún 2025 wípé kí wọ́n wá everybody wá ká wá ro ẹjọ́ ẹnu wa ṣòtìyẹ. So ìgbà tó máa di on the 10 January yẹn la gbọ́ wípé wọ́n ti lọ gba ìdájọ́ mi pé kí wọ́n tẹ̀síwájú. So ìgbà tó wá di January 14 Tuesday tí ìgbẹ́jọ́ fẹ́ wáyé a lọ sílé ẹjọ́ pẹ̀lú àwọn agbẹjọ́rò wa àwọn náà mú agbẹjọ́rò wọn wá. Agbẹjọ́rò tí wá dẹ̀ sọ wípé torí nǹkan tó ṣẹlẹ̀ yìí gbọ́n mi sí omi ò tó àwa gba ìdájọ́ ẹ tún lọ fún àwọn yẹn ní ìdájọ́ lẹ́yìn àwa ò dẹ̀ mọ̀ adájọ́ kan náà ilé ẹjọ́ kan náà àwa ò dẹ̀ mọ̀ torí ọjọ́ tó fà wá ní ìdájọ́ ní December 12 ọjọ́ yẹn gangan la lọ fún àwọn yẹn níwèé tí wọ́n dẹ̀ acknowledge pé àwọn rí kí ló wá dé tó yẹ pé January 10 ọjọ́ kejì ẹ̀lẹ́ tún fún wọn lẹ́jọ́ mi àwa ò dẹ̀ gbọ́ títí di ọjọ́ 10 oṣù kínní 2025 ìgbà táwa délé ẹjọ́ ní January 14 torí òun náà pe ìgbẹ́jọ́ sí nígbà tí àwa kọ́kọ́ mú lẹ́tà lọ àwọn agbẹjọ́rò wa wá sọ pé tọ̀wọ̀tọ̀wọ̀ àwọn fẹ́ kí adájọ́ kó gbé ẹjọ́ yẹn kó gbé fún adájọ́ mi torí wípé ó ti ní ọwọ́ kan nínú. Agbẹjọ́rò àwọn nígbàgbọ́ nínú adájọ́ yẹn mọ́. Pé wọn ò nígbàgbọ́ nínú ẹ̀ mọ́. Adájọ́ yẹn dẹ̀ sọ̀rọ̀ pé òkè àwọn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ lọ́jọ́ yẹn tí mi ò fẹ́ máa sọ ó ṣẹlẹ̀ gan tó yẹ pé ó ṣẹlẹ̀ gan tí mi ò fẹ́ fẹnu sọ torí ó ti wà nílé ẹjọ́. Adájọ́ wa ní òkè ìgbẹ́ tó bá pè yẹn ni kí wọ́n kọ sínú ìwé tó bá di ọjọ́ ìgbẹ́jọ́ tó ń jẹ́ oṣù kẹta ọjọ́ kẹfà oṣù kẹta ìpè kí wọ́n wá sọ̀mìtì kìíní pé àwọn ò fẹ́ òun mọ́ ní ibi ẹjọ́ yẹn. So ibi tí tọ́rọ̀ dé dúró nìyẹn. So la fi wá sí gbogbo orílẹ̀-èdè àti ìlú Nàìjíríà àtàgbáyé pé kí wọ́n bá wa gbọ́ nǹkan tó ń lọ ní ìlú Iléṣà o. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé gan sà. Bàbá ká tó di pé a máa wá sí òpin àwọn afọbajẹ 7 tí wọ́n ní wọn lẹ́tọ̀ọ́ láti dìbò ipò làwọn wà àwọn ò sọ̀rọ̀ ní. Ẹ ṣé àwọn náà sọ̀rọ̀ wọ́n yarí wípé rárá ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó ba lè ṣe kíni kó ba lè rí bó ṣe yẹ kó rí. Wọ́n ní tá a bá ta a máa ń tọ̀ torí pé tá a bá tọ̀ ẹ̀rẹ̀ onídìí ló máa dà. Àwọn náà wọ́n wá fà sẹ́yìn wọn lọ́wọ́ sí gbogbo nǹkan tí ìjọba ń ṣe ṣùgbọ́n àwọn 5 tìjọba yẹn àti ti èèyàn wa tá à ń sọ yìí àwọn yẹn tẹ̀síwájú láti máa ṣe kíni láti máa bá kíní yẹn lọ. Ìgbà tó wá di on the 27 ní local government ìgbà tó máa announce lọ́jà Asraf wípé òun ni àwọn afọbajẹ 5 yẹn dìbò fún. Kí la dẹ̀ máa gbọ́ ní 27 December 27 that was Friday. Ìgbà tó máa di December 29 ọjọ́ Sunday pápápá ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gọ́vnà Adémọ́lá Adélékè náà ti lọ gbé ọ̀pá àṣẹ fún ẹni tí wọ́n yàn náà ti lọ pé kí ló dé tí à ń ṣe iyán bí ọkà gbogbo nǹkan tó yẹ kí ẹ sọ pé ó yẹ kẹ́nìyàn ṣe kò ṣe ẹ announce ẹ kéde wípé ní ọjọ́ Jímọ̀ December 27 ìgbà tó máa di ọjọ́ kẹta Sunday 29 ẹ sọ wípé kó wá gba ọ̀pá àṣẹ ẹ fún ní ìwé appointment letter of appointment and staff of office. So àwọn èèyàn wá ń béèrè wípé kí ló dé tẹ̀ ń kánjú kí ló dé tẹ̀ ń sáré jolú ọ̀rán ẹ má jẹ́ sáré jolú ọ̀rán gbogbo eléyìí ni àwọn èèyàn ò fi dùn làwọn èèyàn fi ń wò wípé ó ní ọwọ́ kan àbòsí nínú. Ẹ ṣé púpọ̀ gbé ìgbẹ́sọ̀ba Ọ̀ṣun gbé ìgbé kò tọ̀nà. So nínú ẹbí Bíláró náà àwọn arímọ̀rọ̀
àwọn ìdílé ọba arímọ̀ràn náà àwọn yẹn náà tán ti lọ sí ilé ẹjọ́ wípé àwọn náà ò gbà bí ìjọba ṣe màkàrúrù tó wà lórí àpèrè lápèrè yẹn ẹ̀sùn orun wájú ẹ̀sùn pọ̀ mọ́ ti pakọ̀ tó ti yé àwọn náà wà ní ilé ẹjọ́ báyìí ṣùgbọ́n àwọn afọbajẹ méje mẹ́jọ yẹn wọn dá sí àwọn ti ta kété sí wọn pé torí wọn ò gba ìlànà tí òfin gbà tófin láàlẹ̀ àti bí wọ́n ṣe máa ń ṣe bíi ti iṣẹ́ ṣe wọn tẹ̀lé àwọn afọbajẹ yẹn àwọn ò lọ́wọ́ sí. n fẹ́ kí ẹ bá wa sorúkọ yín lẹ́ẹ̀kan sí àti orúkọ ọmọ oyè tí ẹ̀ ń ṣojú wọn. ẹ ṣe púpọ̀ àdúpẹ́ púpọ̀ ọmọọba Adédìran Olúbùnmi Òbẹ́ńbé dúpẹ́ lọ́wọ́ gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà fún àtìlẹ́yìn wọn torí gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà wọn ò gba nǹkan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ń ṣe ó dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin lóyè lóyè gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ìpè ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn òun bẹ́ẹ̀ ni ìdílé Ọ̀fọ́kùtù náà dúpẹ́ pé ẹ kú àtìlẹ́yìn àwọn o ṣùgbọ́n ẹ má ti jẹ́ ká dákẹ́ àdúrà ló máa ń gbà agbára kọ́ gbogbo ẹjọ́ náà dẹ̀ ti wà nílé ẹjọ́ so a dẹ̀ nígbàgbọ́ nínú ẹjọ́ nílé ẹjọ́ wípé a máa gba ìdájọ́ òdodo ó di ṣẹlẹ̀ lérúwà lágbára Ọlọ́run ìdájọ́ òdodo náà máa tọ́ sí àwa náà so orúkọ tèmi ni Ọládélé Emmanuel mo jẹ́ agbẹnusọ fún ọmọọba Adédìran Olúbùnmi Òbẹ́ńbé from the royal house of Ọ̀fọ́kùtù. He send his greeting to everyone for your support, for your prayer, and for your understanding. God bless us all in Jesus' name. Ẹ ṣé. ẹ ṣeun sá ẹ ṣeun. Alólóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé TV show ní kẹ́ máa wò nílé ojú télé TV àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé TV wọ́n yìí kò tiẹ̀.